الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد. أقول الله سبحانه وتعالى أتويك أتيك فون نبي محمد صلى الله عليه وسلم إكي أتو الله أنت أتوكم ولو النبي نكا وبارك عليه أتي على الصحابة أتي بعد ما أنتو محمد صلى الله عليه وسلم títí lọ́jọ́ àlùkìyámà. Eléyìí ni ìtẹ̀síwájú lórí àlàyé tírà at-Tawhid al-Muyassar èyí tí a fi ń bára wa sọ̀rọ̀. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kí ó ṣe àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa. Kó tún àkídà wa ṣe, kó ṣe wá lọ́kan nínú àwọn tá a máa ṣe lọ́kan ní gbogbo nǹkan tó jẹ́ ti Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. A ti bá àlàyé náà dójú ewé 88 ibi tí afá ti ń sọ̀rọ̀ nípa at-tiyarah. At-tiyarah àfáàní nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ni ma'khudun min at-tayyur wa hiya tafa'ul wa tasha'um min shay'in ma. Òun náà ni nǹkan tó yẹ sí pé kí a máa fi nǹkan ṣe òun ni ká mú nǹkan lẹ́ni tó yẹ sí pé nǹkan tá a fi máa justify pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ a yẹ sí pé nǹkan báyìí tí mo fẹ́ ṣe kò ní dáa ní àbúdẹ̀ máa dáa ní, kó yẹ sí pé nǹkan tó bá ti ṣẹlẹ̀ la fẹ́ máa justify nǹkan tá a fẹ́ ṣe. Tó bá yẹ sí pé nǹkan yẹn tó bá ti wá ṣẹlẹ̀ òun lá mú wa sọ pé a máa ṣe kinní, àbí nǹkan yìí ti wá ṣẹlẹ̀ kò ní mú wa ṣe kinní. Ṣùgbọ́n látàrí pé ọ̀pọ̀lọpọ̀ pé ẹyẹ làwọn èèyàn máa ń lò, tán bá ju ẹyẹ wọn á ní tẹ́yẹ bá lọ sápá ọ̀tún á yẹ sí pé ọ̀nà travel táwọn ń lọ ó máa dáa nìyẹn, àbí tẹ́yẹ bá lọ sápá òsì á yẹ sí pé kò ní dáa nìyẹn. Nǹkan tán ń pè ní tatayyur ní ṣókí náà nìyẹn. Istilahan ní ìfọ́síwẹ́wẹ́ nǹkan tán gbà pẹ̀lú rẹ̀ òun náà ni تشاؤم يحدث نتيجة شيء مرئي أو مسموع أو معلوم. Òun náà ni kéèyàn lérò tó yẹ sí kó máa yẹ sí pé nǹkan tó máa fà òun náà ni bóyá nǹkan tó yẹ sí pé èèyàn rí àbí nǹkan tí èèyàn gbọ́ náà ni, kó yẹ sí pé nǹkan tí ó máa fà á ni tó máa fà á tó yẹ pé èèyàn ò ní fi lè ṣe nǹkan tí èèyàn fẹ́ dáwọ́lé, àbó máa múyàn láti ṣe kíní yẹn o, àbó máa múyàn láti ṣe nǹkan tí èèyàn gbà lérò. So eléyìí ni ohun nǹkan tí wọ́n ń pè ní tatayyur. Ṣùgbọ́n oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń lò. Ẹlòmíín wà tó fẹ́ ṣe nǹkan tó bá ti lè mú jí láàárọ̀, bóyá omi náà kọ́ gbé pàdé rẹ̀ ni omi tán lọ gbé pàdé mi yìí á yẹ sí pé ibi tí mò ń lọ ó máa dáa nìyẹn. Bóyá ó wá jí bóyá nǹkan míì kò wá kí n ṣe omi náà gbé pàdé àbí nǹkan míì náà ni á yẹ sí pé nǹkan tí mo fẹ́ dáwọ́lé kò ní dáa nìyẹn. So gbogbo àwọn nǹkan wọ̀nyí, àbí kó yẹ sí pé a kàn máa rí nǹkan kan ká ní nǹkan tó ṣẹlẹ̀ yìí á yẹ sí pé nǹkan tí mo fẹ́ ṣe ó máa dáa nìyẹn, àbí pé kò ní dáa. Gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni at-tiyarah. Àfáà ní pé ìdájọ́ rẹ̀ at-tatayyur yunafi at-tawhid wa dhalika min wajhayn. Ẹ wá rí nǹkan yìí tó yẹ sí pé tatayyur yìí kéèyàn máa sọ pé tó bá ti rí nǹkan báyìí tí ká ṣàlàyé ẹ̀ fúnra wa yìí, nǹkan tó yẹ sí pé ó tako ìṣe Ọlọ́run Ọba subhanahu wa ta'ala láṣo ni. Nǹkan tó yẹ sí pé ó tako ìnígbàgbọ́ sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni. Lọ́nà alákọ̀ọ́kọ́ òun náà ni anna al-mutatayyira qata'a tawakkulahu 'ala Allahi wa i'tamada 'ala ghayri Allah. Òun náà ni pé ọ̀nà alákọ̀ọ́kọ́ tá fi máa mọ̀ náà ni kẹ́ni tó bá ti ń ṣe nǹkan báyìí tó yẹ sí pé tatayyur ni kó máa lérò tí n bá ṣe nǹkan báyìí kíní yìí máa dáa, tí n bá ṣe nǹkan báyìí máa dáa. Nǹkan yìí ó ti gbéyàn kúrò níbi ìgbára Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan, ó ti wá gbéyàn lọ síbi kéèyàn gbára lé nǹkan míì lẹ́yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ òun náà ni pé annahu ta'alluqun bi amrin la haqiqata lahu bal huwa wahmun wa takhayyul. Òun náà ni wípé ó wá ti jẹ́ kéèyàn ṣe kíni yẹn o, kéèyàn lọ di ẹ̀mí èèyàn mọ́ nǹkan tó yẹ sí pé nǹkan yẹn kò real. Ṣùgbọ́n nǹkan tá gbẹ́mìí lé tó wá tá wá so ẹ̀mí wa mọ́ yìí, nǹkan tó yẹ sí pé wahmu, nǹkan tó yẹ sí pé a kàn ń lérò ni wa takhayyul, tó yẹ sí pé nǹkan tó yẹ sí pé kò real ni, tó yẹ pé kò kí ń ṣe nǹkan tó yẹ sí pé ó kàn ń tó ní dàlúdàpọ̀ nǹkan tá wá lọ ń gbára lé, tó sì jẹ́ sí pé ó yẹ ká gbára lé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni. So eléyìí gbogbo ọ̀nà tó wá lè mú èèyàn máa gbà ṣe tatayyur náà ni nǹkan yìí kó sínú, gbogbo ọ̀nà. Torí pé a lè ṣàlàyé gbogbo ọ̀nà, a lè sọ gbogbo ọ̀nà tán ni. Ṣùgbọ́n nǹkan táwọn èèyàn máa ń ṣe pọ̀ lọ́nà tí wọ́n ń ṣe tatayyur. Ẹlòmíín ó lè jẹ́ sí pé bóyá tó bá fẹ́ travel ńjọ́ kejì ni, bóyá ìgbà tó jí kò wá rágo rẹ̀ ni, kò wá tètè rágo rẹ̀ tí n bá ti rágo mi á jẹ́ sí pé ọ̀nà tí mo fẹ́ lọ yìí ò dáa ni. Ṣùgbọ́n ká ní pé ó bágo rẹ̀ níbì kan. Ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí lóríṣiríṣi
táwọn èèyàn máa ń ṣe tó máa sọ pé àti máa ti rí nǹkan báyìí nǹkan yìí ò ní àbí ẹlòmíì sọ ó kọsẹ̀ lọ́nà ni mo kọsẹ̀ lọ́nà yìí àyẹ̀sí pé ibi tí mo ń lọ yóò dá ni á wá padà sílé so irú eléyìí èèyàn ti ń ṣe tàtọ́ yúrù náà ni èèyàn ti ń ṣe kí nìyẹn o nǹkan yìí dẹ̀ nǹkan tó tako ìnígbàgbọ́ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala ni ẹ̀rí eléyìí tá a fi mọ̀ pé nǹkan yóò takò Ọlọ́run wa òun náà lọ́wọ́ Ọlọ́run subhanahu wa ta'ala tó wà nínú suratul al-A'raf tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tí ó ń sọ fún àwọn ọjọ́ ọba nàbí Musa bàtà nàbí Musa sọ fún wọn pé ala innama ta'irukum inda Allah ẹ lọ mọ̀ ó dájúdájú wípé ta'irukum inda Allah kí dáadáa ṣẹlẹ̀ sí ni àbí káburú ṣẹlẹ̀ sí ni inda Allah ọ̀dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ló wà walakin aktharuhum la ya'lamun ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ nínú wọn àwọn tí ẹ kékeré nìyẹn wọn ní mọ̀ nípa rẹ̀ ni eléyìí ni ẹ̀rí láti inú al-Qur'anul Karim pé nǹkan yìí nǹkan tó yẹ sí pé kò dáa ni nínú ẹ̀rí náà òun náà làwọn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó wá tàbí sọ̀rọ̀ tí ń bá a sọ̀rọ̀ pé láàdùà Ànábì ní pé kò sí àrùn kí ń tàn ká àyàfi pẹ̀lú agbára Ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wala tiyara gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni pé kí nìyẹn kò dẹ̀ sí pé kí ẹ̀ sọ pé ìmọ̀ fi nǹkan wé nǹkan pé nǹkan yìí ló máa yẹ kí nǹkan tí ẹ fẹ́ ṣe dàbí máa yẹ kó dá Ànábì kíní náà kí nìyẹn o kò sí àyàfi pẹ̀lú agbára Ọlọ́run ọba ló máa ń mú nǹkan ṣẹlẹ̀ Ànábì tún wá tẹ̀síwájú níbi hadithi yìí tó yẹ sí pé wàá lo hadithi tí à ń kà fúnra wa yìí ó wà nínú sahihu al-Bukhari àti sahihu al-Muslim gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà òun náà ni wàlà hàmà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò dẹ̀ sí pé léyìí táwọn Lárúbáwá tí wọ́n máa ń ṣe ní ayé ìjọ́un tó yẹ sí pé tán fi máa ń tí wọ́n máa ń tí wọ́n gbà lérò pé nǹkan yìí tó bá ti lè mú ṣẹlẹ̀ ó máa nígbàgbọ́ pé kí nìyẹn o ó máa jẹ́ sí wípé tó bá ti lè mú bóyá mú ẹyẹ ni àbọ̀ mú nǹkan tó yẹ sí pé ó jọ náà ni tó bá ti lè mú nǹkan yìí àwọn á fi lè mọ̀ wípé nǹkan yìí tó bá ti lè ṣe ayẹ́ sí wípé ó máa jẹ́ kí dáadáa ṣẹlẹ̀ àbúrò máa jẹ́ kí aburú kó ṣẹlẹ̀ nínú rẹ̀ òun náà ni tí bó ṣe wá nínú hadithi òun náà ni wala safar gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kò dẹ̀ sí nǹkan tó yẹ sí pé nínú nǹkan táwọn Lárúbáwá nígbàgbọ́ sí ni pé nínú ọmọ ẹ̀dá ènìyàn ejò kan wà ńbẹ̀ tó yẹ sí pé tí bá ti pa kinní yìí ó máa ń ṣe kinní yẹn ó máa ń fa kí aburú pé kinní yẹn kí ó ṣẹlẹ̀ síyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn àdìọ́kàn àwọn jàhílíyà àwọn kí Islam tó dé wá báwọn èèyàn tó pé Islam kí nìyẹn o àmì sàṣàláwọ kí nìyẹn o wà fagilé fún wọn pé kò sí pé kí ọmọ lérò pé àwọn nǹkan yìí lè fa dáadáa bó lè fa burú àyàfi pẹ̀lú agbára Ọlọ́run subhanahu wa ta'ala ni nínú rẹ̀ òun náà ni hadith tó wá nínú sunan Tirmidhi àti sunan Abu Daud òun náà ni pé àmì sàṣàláwọ sọ pé kí ni at-tiyaratu shirkun ìmọ̀ ṣe tiyarọ̀ ìmọ̀ lérò pé tí ẹ bá ṣe nǹkan báyìí wọn ayé kìíní ìjẹ́ dáadáa wá àbí wọn ayé ká burú ṣẹlẹ̀ tó wá tàbí tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ wọn ayé ká burú ṣẹlẹ̀ ni àbí sọ̀rọ̀ sọ́lá kí ni ṣírìkùn ẹbọ ni nǹkan yìí tó sì yẹ kí mùsùlùmí jìnnà sí tí wọn bá ti gbọ́ ẹbọ àtẹbọ ńlá ni àtẹbọ kékeré ni dandan ni kí mùsùlùmí kí nìyẹn kó jìnnà sí. àfáwá ní pé ahwalul mutatayyir wàá rí àwọn àyè àbí àwọn ipò tí ẹni tí máa ń ṣe tatayyur wà kò lè ẹlẹ́pẹ́ nìyí kò lè bọ́ nínú nǹkan méjì alákọ̀ọ́kọ́ ńbẹ̀ an yahjuma yastajiba li hadhihi at-tiyara wa yada'a al-amala wa hadha min a'zami at-tatayyur wat-tashahhum òun náà ni pé ẹni tó máa ń ṣe nǹkan báyìí ẹni tó máa ń ṣe tatayyur yìí kọ́ ẹ sí pé tó bá ti lè rí tatayyur yìí á ṣe kí nìyẹn á gba nǹkan yìí gbọ́ tó yẹ sí pé á fi ṣiṣẹ́ ṣe á wá iṣẹ́ tó wá fẹ́ ṣe ìmọ̀ kó jẹ́ iṣẹ́ ayé náà ni àbí kó jẹ́ nǹkan míì tó pé ó ti wáyé pé nǹkan yìí ṣe ló máa fi iṣẹ́ yìí lẹ̀ àfààní eléyìí ló fi ń lágbára jù nínú àwọn ìran at-tatayyur ìran ẹlẹ́ẹ̀kejì òun náà ni àyẹ̀mùdíyà lakin fi qalaqin wa hammi wa ghammi yakhsha min ta'thiri ma tatayyara bihi wa hadha min at-tasha'um aidan lakinnahu akhaff min al-awwal ṣùgbọ́n nínú ìran ẹlẹ́ẹ̀kejì náà ni lẹ́yìn pé ó bá ṣe tó wọn àti rí tatayyur yẹn á sì máa ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn lọ pé nǹkan tí mo lè rí ó lè mọ yẹ kíkiní kó ṣeé ṣe o a mọ̀ á ṣe nǹkan yẹn lọ tó yẹ sí pé a mọ̀ fìbànújẹ́ ìbẹ̀rù ìpáyà láfi mọ̀ ṣe nǹkan tó ń ṣe
so eléyìí náà òun kàn fúyẹ́ sí ìran alákọ̀ọ́kọ́ ni, ṣùgbọ́n òun náà rè nínú ìran tàtọ́yúrù ni. àfọwọ́ ni wàkílà amúrẹ́ni naqsun fi tawhidi wa darun ala al-abid. àfọwọ́ ni pé ẹ̀ wá rí èyíkéyìí inú àwọn méjèèjì tá a ṣàlàyé fúnra wa yìí ni naqsun fi tawhid, nǹkan tó yẹ sí pé ó máa ń dín ìjẹ́ iṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala láṣẹ, ó máa ń dín ikú ní wa dararun ala al-abid, ó sì máa ń fa kíni, ó máa ń fa aburú, ó máa ń fa ìnira fún ẹrú tó yẹ kí a jìnnà sí. àfáwa ní dawa'un liman waradat at-tiyara ala qalbi. ẹ wá rẹ̀ ní tó yẹ sí pé bóyá torí pé ó ti gbajúmọ̀ láwùjọ bí tó wà ní, tó yẹ sí pé wọ́n fẹ́ wá sí lẹ́mìí láwùjọ bí tó wà, pé tí wọ́n pé táwọn yẹn bá ti rí nǹkan báyìí wọ́n máa ń lérò pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ni, àbí wọ́n ti ń ran ní pé nǹkan báyìí ṣẹlẹ̀ ni. so àfáà ní pé nínú nǹkan tí wọ́n lè fi, nínú oògùn tí wọ́n lè fi wo nǹkan yìí, òun náà ni kí wọ́n máa ṣe àdúrà yìí pé Allahumma la ya'ti bil hasanati illa ant. kò sẹ́ ìwọ ọlọ́run ọba, kò sẹ́nìkan tó máa ń mú dáadáa àyàfi ìwọ ọlọ́run ọba. wala yadfa'u sayyi'ati illa ant. kò dẹ̀ sẹ́nìkan tí máa ń ti aburú dànù sí ní àyàfi ìwọ ọlọ́run ọba. wala hawla wala quwwata illa bik. kò sì sí ibùsálọ kan ni, wala quwwa, kò sì sí kíni o, kò sì sí agbára kan illa bik, àyàfi pẹ̀lú ìwọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni. eléyìí nínú àwọn àdúrà tí wọ́n lè máa ṣe nígbà tí nǹkan yìí bá fẹ́ wá síyàn lẹ́mìí ni. nínú rẹ̀ òun náà ni Allahumma la tayra illa tayrak, wala khayra illa khayrak, wala ilaha ghayrak. so eléyìí náà nínú àwọn àdúrà tí èèyàn lè máa ṣe ni, tó yẹ sí pé àwọn àfáà sọ pé ó ní ẹsẹ̀ ńlẹ̀, gẹ́gẹ́ bí ìmáàmù wa Imamul Albani rahimahullahu ta'ala. thumma nínú àwọn nǹkan tí ó yẹ ká tún lọ mọ̀ lórí nǹkan yìí tó fi yẹ pé ó fi lè mú yàn lè jìnnà sí, tó sì lè jẹ́ ìwòsàn fún yàn, tí ò ní jẹ́ kí yàn lè mọ kó sínú nǹkan wọ̀nyí, òun náà ni ma'rifatu dawari at-tiyara. òun náà ni kí yàn lọ mọ àwọn aburú tó wà níbi at-tiyara yìí. náà láti sọ fún wa nínú àwọn aburú tó máa ń wà níbẹ̀, òun náà ni kí á mú ọmọ ẹ̀dá ènìyàn láti má lè gbára lé ọlọ́run ọba subhanahu wa ta'ala. wá kí n ṣe yẹn lásán, á tún wá mú lẹ́nu tó yẹ sí pé á jẹ́ kí tó bá tiẹ̀ ń ṣe nǹkan gan náà ni, tó yẹ sí pé wá ti ní lẹ́mìí, kò ní jẹ́ kẹ́mi rẹ̀ balẹ̀ lórí iṣẹ́ tó bá ń ṣe, á mọ páyà, á mọ bẹ̀rù. eléyìí sì rèé nínú nǹkan tó yẹ sí pé kò dáa nínú àdìọ́kàn tó yẹ kéèyàn ní sọ́lọ́run ọba subhanahu wa ta'ala ni. nínú rẹ̀ òun náà ni mujahadatu nafsi. òun náà ni kéèyàn bá ẹ̀mí rẹ̀ jagun, kéèyàn mú ẹ̀mí rẹ̀ ní tipátipá kúkú pé kó má lè mọ gbára lé at-tatayyur. nínú rẹ̀ òun náà ni al-iman bi qada'illahi wa qadarihi. òun náà ni kéèyàn gbìyànjú láti tún ìmánì yàn sí kádàrá ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe, àti nǹkan tọ́lọ́run ọba subhanahu wa ta'ala bá ti palébù kalẹ̀, kéèyàn nígbàgbọ́ sí, ìmọ̀ ràn yàn lọ́wọ́ láti sá kúrò níbi at-tiyara. nínú rẹ̀ ihsanu dhanni billah. òun náà ni kéèyàn máa láníyàn, kéèyàn máa ní ìró kan dáadáa sọ́lọ́run ọba subhanahu wa ta'ala. nínú rẹ̀ isti'malul istikhara. òun náà ni ká máa ṣe àdúrà istikhara níbi àwọn nǹkan tí a bá fẹ́ ṣe. àwọn nǹkan wọ̀nyí ni máa ń ràn yàn lọ́wọ́ láti lè ṣe kíni yẹn o, láti lè jìnnà sí at-tiyara, léyìí tó yẹ sí pé tó jẹ́ nǹkan aburú. àfọwọ́ ní haddu at-tiyarati al-manhiyyi anhu. ẹ wá rí abala at-tiyara tó yẹ sí pé ó jẹ́ ìwọ̀ tó yẹ ká jìnnà sí, tó yẹ sí pé àwọn tó yẹ ká gbìyànjú láti ṣe kíni yẹn o, láti jìnnà sí. qala alayhi salatu wassalam innama at-tiyara ma amdaka aw ghaddak. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith èyí tí ó wà nínú musnad imam ahmed rahimahullahu ta'ala, tí wọ́n gbà wá pé Ànábì sallallahu alayhi wa sallam sọ pé innama at-tiyara, rí tiyara tẹ rí yìí o, ma amdak, èyí tó yẹ sí pé ó mú ẹ láti lè mọ continue láti lè mọ ṣe nǹkan tó fẹ́ ṣe lọ ni, látàrí pé bóyá ó rí pé àkíní tó bá ti ṣẹlẹ̀ ó máa ń jẹ́ pé ẹsùn pé kẹ́tẹ́ fẹ́ ṣe ó máa ń bọ́ sí dáadáa ni. ilé Ànábì sallallahu kí nìyẹn, Ànábì ní tiyara ní eléyìí náà. àwòrán dak, àbí kó yẹ sí pé bó ṣe rí nǹkan yẹn ó fà ẹ́ padà sẹ́yìn, kò jẹ́ kó lè ṣe nǹkan tó fẹ́ ṣe. eléyìí rèé, ó ti ṣe tiyara náà nìyẹn, tó sì yẹ kéèyàn ṣe kí nìyẹn o, kéèyàn gbìyànjú láti jìnnà sí. al-fa'lul hasan. Ànábì sallallahu alaihi wasallam wọ́n ń bá wa sọ̀rọ̀ níbi àáfàá tó wá tẹ̀síwájú níbi ọ̀rọ̀ tí wọ́n ń ṣàlàyé fún wa pé lábala eléyìí a tún lè rí nǹkan kan tí àwọn àáfàá ń pè ní al-fa'l. àáfàá ní al-fa'lul hasan,
alhassan, ẹ wá rí alfaalu alhassan, òun náà ni alkalimatu tayyiba, òun náà ni ọ̀rọ̀ dáadáa tí èèyàn gbọ́, yasma'uha al-insanu fayastabshiru biha, tó yẹ sí pé èèyàn gbọ́rọ̀ dáadáa, kí èèyàn fẹ́ ṣe nǹkan kan, èèyàn wá gbọ́rọ̀ dáadáa, so irú ọ̀rọ̀ dáadáa yìí ó wá ṣe kí nìyẹn o, ó wá 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 dùn yàn nú, ó wá yẹ kí èèyàn fi lọ lérò dáadáa, so àwọn èso àṣálá kí nìyẹn o, àáfàá ní pé eléyìí kò sí aburú ńbẹ̀. Lápèjúwe, àáfàá ní mithalu, àpèjúwe shakhsun arada as-safara fasami'a man yaqulu ya salim fastabshara bihi, àáfàá ní gẹ́gẹ́ bí ẹni tó yẹ sí kó fẹ́ ṣèrìn àjò, so bí ẹnìkan wá rí wọn pè ní ya salim, wọ ẹni tó yẹ sí kó ti là, fastabshara bihi, wá jẹ́ kí kinní ìkóyè kí nìyẹn o, kó dùn ún nínú pé ó pè wọn tó pé ya salim, ń pè wọ́n tó yẹ sí pé ó là, so kí èèyàn lẹ́nu nǹkan tí èèyàn máa ń ṣàdúrà níbi ìrìn àjò náà nìkan ló jẹ́ kéèyàn là, so eléyìí kéèyàn lérò dáadáa rèé pé nǹkan báyìí ó máa bí dáadáa fún yàn, so àlọ́ sàṣà eléyìí kí nìyẹn kò sí nǹkan tí ó burú ńbẹ̀. Hukmuhu jaiz, ìdájọ́ eléyìí náà ni pé ó ní ẹ̀tọ́. Kí lẹ̀ rí náà làwọn ọ̀rọ̀ Muhammadu sallallahu alayhi wa sallam tó sọ fún wa pé wa yujibuni al-fa'l, ní hadith tí Imam Bukhari àti Imam Muslim gbà wá pé ó sì máa ń ṣe mí lè mọ̀ al-fa'l, kéèyàn máa ṣe kí nìyẹn, kéèyàn máa jẹ́ ẹni tó yẹ sí pé ó máa ń ní èrò kan dáadáa, so eléyìí ni èyí tó yẹ sí kó lẹ́tọ̀ọ́ tó yẹ kí mùsùlùmí kó máa ní. Fáwọn nígbà al-farqu bayna at-tiyarati wal-fa'l, ẹ wá rí ọ̀rọ̀ tó wà láàrin tiyarah tá a sọ fúnra wa àti fa'lu àti ìmọ̀ ní èrò kan dáadáa, òun náà ni pé tiyarah tẹ rí yìí, su'u dhanni billah, òun tiẹ̀ ó máa ń jẹ́ kéèyàn ní àníyàn burúkú sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala ni, wa sarfu shay'in min huquqihi li ghayri, ó sì máa ń fà kéèyàn máa gbé ẹ̀tọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fún ẹlòmíì lẹ́yìn Ọlọ́run Ọba, wa ta'alluqul qulubi bi makhluqin la yanfa'u wa la yadur, ó sì máa ń fà kéèyàn máa so ọkàn mọ́ ẹ̀dá Ọlọ́run Ọba, tó jẹ́ sí pé ẹ̀dá Ọlọ́run Ọba yìí la yanfa'u, kò lè ṣe èèyàn láǹfààní, wa la yadur, kò sì lè kí nìyẹn o, kò sì lè fa ìnira fún yàn. Ẹ wá rí fa'lu ń tiẹ̀, a sọ pé òun lẹ́tọ̀ọ́ tó yẹ pé tí èèyàn bá tó yẹ pé ó lè wọ́n kéèyàn máa ní èrò kan dáadáa látàrí nǹkan tó bá ṣẹlẹ̀, òun náà ni òun máa ń fẹ́ pé husnu dhanni billah, òun rèé ń sìn, ó jẹ́ kí ogún nìyẹn, ó máa ń jẹ́ kéèyàn ní àníyàn dáadáa sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala, wala yaruddu 'anil hawa'ij, eléyìí sì rèé ń sìn, kò kí ń jẹ́ kéèyàn kí nìyẹn o, kò kí ń fà á kéèyàn sá kúrò níbi iṣẹ́ tí a fẹ́ ṣe. Láàrín ọjọ́ ká fi lè mọ̀ yàtọ̀ láàrin méjèèjì nìyẹn. Tó yárọ̀ ń sìn, kódà tí ẹni bá ti ní lẹ́mìí ń sìn, kódà kó yẹ dáadáa, tó wá jẹ́ dáadáa náà lórí á ti gbára lé nǹkan yẹn, so àwa ẹsẹ̀ tí ò bá wá padà ṣẹlẹ̀ kò ní jẹ́ kí àníyàn rẹ̀ dá sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala. Ṣùgbọ́n àlìfáàlù rẹ́sípẹ́ni tó ní èrò kan dáadáa sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala, látàrí pé nǹkan tó àníyàn rẹ̀ dá pé pẹ̀lú nǹkan tó ń gbìyànjú ti ṣe Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó fún un ṣe ń gẹ dáadáa, so kódà kí ó máa ní fáàlù yìí sì kò ní jẹ́ pé kódà kí èèyàn má lè fẹ́ pé ẹ fẹ́ ṣiṣẹ́, kódà kí fáàlù yẹn kó mọ́ sí lẹ́mìí rẹ̀ gan, kò ní fa kó lóun ò ní ṣiṣẹ́. Ṣùgbọ́n tó jẹ́ pé tíyàrọ̀ ni, ó máa ń fà á kí èèyàn mọ́ sọ pé tí wọ́n bá ti rí nǹkan yẹn, kìíní tí máa ní kí lọ dáwọ́ lé kò ní bọ́ sí dáadáa fún mi, so eléyìí ni ìyàtọ̀ tí ó wà ńbẹ̀ ní ṣókí. Èyí tí a sọ fúnra wa yìí, Ọlọ́run subhanahu wa ta'ala Ọlọ́run jẹ́ kí ó yé ju bí a ṣe sọ lọ, kó sì ṣe wá lọ́kàn nínú àwọn tí wọ́n á lè mọ gbára lé ní gbogbo ọ̀rọ̀ ìgbésí ayé wọn, kó sì ṣe wá lọ́kàn nínú àwọn tí Ọlọ́run subhanahu wa ta'ala tí a lè mọ bá wọn yanjú àwọn àlámọ̀rí wọn. Eléyìí ni àlàyé ráńpẹ́ látàrí bá ṣe sọ fún wa pé ní fẹ́ mọ fa àwọn àlàyé yẹn gùn lórí àwọn abala tírà yìí, sọ Ọlọ́run subhanahu wa ta'ala kí ó gbà ní ìjọsìn lọ́wọ́ ẹni tó ń sọ ni àti àwa tí a gbọ́. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk.